ẹ̀yin fáǹsì mi pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san ètè sọnù mo rí mú e mo bá rí fídíò celebrity housewife àǹtí tí wọ́n ṣe shine lady un very interesting concept yẹn ní à ń sunkún wọn náà kan búlì hàn kíní kan ìwọ Ọlọ́run àǹtí ẹ̀ mọ̀ fọ́ ni sẹ́yìn ọmọ pé inú èbú lowó wà ni gbogbo ń tẹ́ ẹ bá ti ń ṣe láfẹ́fẹ́ tẹ́ èèyàn ọ̀bà tí ìbú tí iṣẹ́ yín ò tí ì lálẹ́ wú wo lẹ́ ń sunkún fún náà tẹ́ ẹ náà ń búlì yín bò láyé tiẹ̀ gan ṣe rí sọ bẹ̀rẹ̀ tó ṣe wípé tẹ́ ẹ bá rẹ́bì mí gan nù wọn lójú ayé gan ẹ mọ̀ wò pé sẹ́ńtẹ̀ fún lẹ́sì rè ẹ̀rẹ̀ wo gbogbo ẹ̀ tí wọ́n mèkì ẹ̀ lórí cyberspace ta ni wọn ò búlì rí nù wọn fídíò mi kan báyìí tí mo ṣe ní 2022 ń gbàgẹ́ kan dáná sọkọ ẹ̀ lóṣogbo fídíò tèmi tiẹ̀ ṣe lóru tó ṣe pé innocently mo ṣe fídíò ń gan tán èèyàn búlì mi kiri gbà náà fídíò ń ló gbé mi jáde èmi tí mo ti ń ṣe content láti 2019 ọwọ́ àṣẹ̀ṣẹ̀ di yànjá 2022 it was that video I did that made my page to be known ti gbogbo gbàngàn wò ní page profile mo ní I was just innocently doing my own thing bullying gan ló dá inú ìgbẹ́ lówó wá lẹ́wà ń sunkún lẹ́wà ní ọmọ bully yín mọ́ láwọn tẹ́ ẹ bá fi òpẹ́ fẹ́ wá fún lẹ́sìn inú wọn ẹ máa jáde tán ni gbèrè lẹ́ máa kó wá cyberspace tẹ́ ẹ bá ní vibe pastor ẹ fi pastoral vibe ẹ fi ṣe offline ministration bẹ́ẹ̀ online yìí ẹ máa kó wèrè wá ni ẹkún tẹ̀ ń sun igan ní ọ̀jẹ̀ kan mọ́ tó búlì yín sí inú búlì wọn Ọlọ́run ò ní jẹ́ ẹ̀rí tán fi ní búlì yín mọ́ nínú èbú nínú búlì ẹ lọ́wọ́ péjì èèyàn tí èèyàn búlì ni ẹ rí fọ́lọ́à mélòó ní tẹ́lẹ̀ igbóde pé èèyàn búlì wọn ni fọ́lọ́à tó dé torí ẹ̀ tí ń bá ti rí téèyàn bá ti ń bú mi tí ń bá ti rí wo profile rẹ̀ bá ti rí pé òlógo ìní ìdá lóhùn torí mo mọ̀ pé fẹ́ fi mí chase cloud ni kò sí time ẹ wá ń sunkún ẹlẹ́yìn dípẹ́rẹ́sì ẹ fọ́n wọlé dípẹ́rẹ́sì fún sóhun ló bú sátáyé ẹlòmíì tẹ́lòmíì ti forí gbálẹ̀ èyí tẹ́ ẹ bá ti ṣàṣàyàn wọn tẹ́ ẹ bá ti rí wípé ní sẹ́ẹ̀mù àwọn ọpọlọ míì wà tó ṣe pé tẹ́lòmíì bá tẹ kọ́mẹ́ǹtì ẹ̀ mọ̀ wò pé sọ́pọlọ iná ìlẹ́ni ìfi ń sọdá títì ṣé is he still using this brain to cross the road tẹ́ ẹ bá ti ka kọ́mẹ́ǹtì ẹlòmíì bí wọ́n tẹ́ ẹ lọ́n fífẹ́ profile wá búlì yín o tẹ́ ẹ bá ti ka kọ́mẹ́ǹtì wọn ẹ lè imagine bí stupidity level ọpọlọ wọn ṣe rí ẹ wà ṣàlàyé ẹlẹ́jẹ̀wọ̀n fún wọn tẹ́ ẹ bá fẹ́ publicize inú wọn tẹ́ ẹ bá sì fi wù pé ẹni táìmù fún ẹ wá ń sunkún kan tí ò ní ìtumọ̀ ẹ wo lẹ́ ń sunkún fún sọ́wọ́n ló bú sán táyé ẹlòmíì ti bùjẹ́ lẹ́gbẹ̀ẹ́ tẹ́kù ti jẹ ayé ẹlòmíì tí ò ṣe é rán tí ò ṣe é stitch tẹ́ ń sunkún pọ́n búlì yín bó láyé tiẹ̀ gan ṣe rí olóòbù sán tó ṣe pé wọ́n ń jowú yín ni ẹ̀ ń fi jálọ́sì ọ̀jẹ́ kí wọ́n gbádùn publicity òyìn sí online ràdúrú fọ́lọ́ àti tẹ̀lé lórí TikTok ni nígbà concept shine lady dé èmi gan fìgbà kan tún join àwàdà yẹn tí mo ní gbogbo kíní utensils lé wa o gbogbo kitchen material o àní ìlú ọ̀mọ́ o àárẹ̀ mọ́ ra àwọn ọlọ́ta àtàwọn odò àbáláyé o àìmọ́ dáná o tá a ṣe bí àwàdà ńgbò tún yá mo tún ní wọn ò ṣe mọ́ o ẹ rí i pé concept tẹ́ gbé kalẹ̀ kò tí ì sẹ́ni kankan tó gbérú concept ń kalẹ̀ online is a laugh it off thing tani ọ̀sà ìmọ̀ pàwádà ni and is a concept and people are loving it lẹ́wà abú ẹkún èmi ò mọ̀ bọ̀yá ẹkún tẹ̀sùn iná bọ̀yá content ni o torí pé ní bó o lọ ṣe wá cyberspace tó ní thick skin irú èmi báyìí ní ìsìn kéèyàn ló ń fẹ́ búlì tèmi tí n bá ti wo péjì ẹ tí n bá ti rí pé ò lógo ìní ṣe bíi pé mo rí ọ ṣùgbọ́n tó o bá lógo díẹ̀ tó wà mànéjébù ń fún ọ lé sí ọ̀rọ̀ rẹ lódìdí ni èmi ìwọ́rọ̀ tí ẹ̀gbẹ́ ọ̀rọ̀ lè sí wá ní sáìdì abala sáìdì ọ̀dọ̀ tèmi torí wọn ò pé tó ṣe wípé tí wọ́n bá mọ bí wọ́n ṣe lè jí péjì yín gbé wọn jí gbé wọn mọ lò unfortunately tí ó bá ti ní niche tí ò ní concept tí ò ní content online kò sẹ́ni kankan tí ó tẹ̀lé lẹ́wà ń sunkún kan tí ò ní túmọ̀ èmi tí ọkọ rò pàwádà ni àfìgbà tí mo rí téèyàn gbé fídíò ń kiri pé òótọ́ náà láǹtí ń sunkún wo lẹ́ ń sunkún fún sóhun ló bú sátáyé wọn ti rún jégéjégé
tí ò wúlò tí wọn ò lè dá oúnjẹ bọ́ra wọn ẹlòmíì sì ń gbowó oúnjẹ ni ẹlòmíì ò lè dówó ná ẹlòmíì ò lè dá sẹ́sẹ́ ẹlòmíì ayé rí ò ní túmọ̀ ẹlòmíì ò rówó ra dátà ẹlòmíì ní ìsìn ẹ̀yin ò mọ̀ pé oore ọ̀fẹ́ tẹ́yìn rí òbò lẹ́lòmíì fi ń ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ mélòó ní ìsìn ìgbà mélòó mẹ́ta ó sanwó fún yín TikTok ayọ́tẹ gift wọlé wọ́n táàpù wọ́n ṣe gbogbo ẹ̀ ẹkún ìtẹ̀sùn igan náà gbogbo ẹ̀ náà owó náà ni ẹjọ́ wọn ò ní kí mẹ́ta ọmọ sanwó fún yín kò ní kí YouTube òdínwó yín kù kò ní títí TikTok òdínwó yín kù owó tẹ̀yìn rí un òbò tẹ́lòmíì ò gbélé gan kò ní pa 1/100 owó tẹ́ ẹ máa rí ìyẹn ní dùn ìwọ Ọlọ́run ẹjọ́ ẹ bá ń tàgì fídíò yìí ẹjọ́ ọdọọdún àǹtí celebrity housewife yìí torí pé ń ká láàánì even gbogbo táìmù téèyàn búlì mi gan yín ò tí ì tiẹ̀ pa ṣíṣì online torí gbogbo ìgbà yẹn gan yín ò ní péèjì profile mo ní nǹkan kan gbà náà ní gbogbo ìgbà táwọn èèyàn búlì mi hùn kò sí ń pa ìyìn sí torí ẹ̀sùn kún bẹ́ẹ̀ ni because I know the potential tọ́lọ́run deposit sínú mi à ń bọ̀sibọ́sí pé mi tiẹ̀ tí ìlóore ọ̀fẹ́ àti gbé jáde ń gbà yẹn mẹ́wàá ń sunkún ọ̀yẹ́ máa dunnú ni kẹ́ ẹ máa gbàdúrà pé olúwa jẹ́ wọ́n máa bú yín lọ o nínú èbú lowó wà inú èbú lowó wà ẹ̀mọ́ yẹ èbú tí wọ́n ti búrú àwọn ẹ̀mọ́ yóò kọ́ tí wọ́n ti pè à ńgbà mo sì mọ̀ wípé ní ọ̀pọ̀lọpọ̀ nù wọn gan bí Jésù gan bá dé gan kò lè rí iná rí hàn torí mo mọ̀ pé bí rapture bá dé lónìí máa ṣáwájú ọ̀pọ̀lọpọ̀ wọn lọ àwọn olóòbù sàn tí wọ́n ti forí gbálẹ̀ tẹ́kù ti jẹ díẹ̀ nú ọpọlọ wọn ẹ̀yin ọmọ pẹ̀kún tẹ̀ ń sun igan ni wọ́n láìkì ẹ máa jáde tán fún wọn ni ẹ máa jáde tán ni tọ́ba wù yín tẹ́ fẹ́ jáde tán fún o irú ìbá ìbé èèyàn bú mi tí n bá ti rí i pé òlógo ayé ò ní ìtumọ̀ eku ti jẹ díẹ̀ nú ọpọlọ ẹ èèyàn ìdán ọlọ́hùn sọ bẹ́ẹ̀ rí hàn tí wọn ò rí ṣe tó ṣe pé bí wọn ò bá dókó kúrú náà wọn ò lè rówó ná bí wọn ò ṣe zìnà owó ò ní wọlé lẹ́kọ̀ọ́ à ń sunkún fún ẹni tó bá lo fake account ẹ̀ tí rí pọ́ máa lè nírú wọn ẹ ń bá fẹ́ bírú àwa ìtọ́ bá fẹ́ bú a yóò gbójú ẹ̀ bọ́ta ìgbà yẹn ló tó dọmọ ọkọ lọ́dọ̀ tèmi gbọ́ bá bọ́ta tó stangi dìgbà ìlò tó dọmọ ọkọ tí n bá ti wá rójú ẹ tí n bá ti wo péjẹ n bá ti rí pé olóòbù sàn ní ọwọ́ ológo máa fi ọgún lágídí ni máa fi ọgún tẹ bá rè wíwọ́n àtọ́ lè mọ create fake profile ẹ ti mọ̀ pé wọn ò tó gbangba sùn lọ́yẹ́ ni lẹ́wọ́n à ń sunkún ìwọ Ọlọ́run o báwo mo ṣe lè sọ ọ̀rọ̀ yìí tí ó fi yé àǹtí o rí péèjì yín ni concept tẹ́ gbé kalẹ̀ yẹn ta ló ti nírú ẹ̀ rí ẹ ṣàlàyé ta ló ti gbèrú concept yẹn kalẹ̀ concept tẹ́ gbé kalẹ̀ táwọn celebrity ńláńlá àwọn àǹbọ̀lẹ̀ Èkìtì ọmọ mi bọ́mà èèyàn tán náà ń try láti follow suit nígbà yẹn tó ń kálukú just to laugh it off things tán sàn BBC gan ò wáyé rí gan ni àbí òye bá ní ìsìn ìgbà tẹ́mi ti ẹ̀jọ́yìn gbà yẹn tí mo fi ṣàwàdà jọ́yìn ńgbò tó yá mo tó ní wọn ò ṣe mọ́ o kinní kan o Anko Limited just to laugh it off things ẹ wá bú ẹkún ẹ̀ sunkún fún olóòbù sán táyé wọn ti yòrò aláyé bàjẹ́ ẹ̀yin ọmọ pé inú búlì gan lówó wà kí n ju sẹ́kàn lẹ̀ ní ìsìn kéèyàn ọmọ búlì mi bí wọ́n bá ti ń bú mi lówó mi ọmọ pọ̀ sí ẹ lọ béèrè lọ́wọ́ tí ẹ ti méèkì ẹ lọ́la yìí ẹ wá ń sunkún ẹ má jẹ́ rí i pé ẹ jẹ́ tètè sọ fún apẹ́kùn kọ́ńtẹ́ǹtì ni kọ́ńtẹ́ǹtì lẹ fi ń ṣe ohun kankan o bẹ́ẹ̀ ṣe ń sunkún yẹn ẹ máa múnú àwọn dùn ní ọlọ́mọ jòrí wọ́ gbàbọ̀dẹ̀ ẹ máa sunkún lórí olófo táyé wọn ò ní mẹ́nì ayé wọn ò ní bíárìn ẹlòmíì gan dátà tó fi wá bu ihun ọbọ̀rọ̀ rẹ̀ ni inú èbú lowó wà ẹ jẹ́ wọ́n mọ bú yín lọ ẹ ṣàdúrà pé Ọlọ́run gbogbo nǹkan fi ní mọ bú yín mọ́ Ọlọ́run mọ̀ jẹ́ rí níta yóò fi ní bú yín nǹkan fi mọ bú yín hùn ìníkọ́ lọ́n jẹ́ ẹ mọ́ rí lọ́ọ̀láìn bó ti rí nù ẹ wá sunkún tí ò ní túmọ̀ wọlé sunkún fún ẹ wá ní dẹ́gẹ́ mọ́ bùlí yín mọ́ what did you do ẹ̀yin ò ṣe nǹkan kan àwa tá à ń sọ̀rọ̀ gbàgà tá à ń sọjú abẹ́ ń kò tí ń dùn ọ́n gan yìí gan ẹ mọ iye èbú tí wọ́n ti bírú wa kí ló á kàn bẹ́ẹ̀ ẹ wá sunkún kan tí ò ṣe pé bóyá kinní ẹ má máa ṣe irú eléyìí mọ́ o ẹ má máa ṣe irú eléyìí mọ́ ẹ wá lá vitamin C ó ṣe pàtàkì lára o ní ẹ̀rọ báyìí lẹ́yìn sìn mo rí pé àbáǹtí ń yaṣẹ́ àbá ń ya kọ́ńtẹ́ǹtì ni wọ́n á rí i pé wọ́n yaṣẹ́ mo rí i pé èèyàn ìyá àgbààgbà ìyá ńláńlá náà ti ń dúró ẹ̀ ti fídíò yín mo wá wò pé àbó òótọ́ láǹtí ìsunkún tó òótọ́ ni à ń sunkún fún ẹ̀ tí wọn tó ṣe pé wóróbo láyé ẹlòmíì orí ọ̀fẹ́ tẹ́ ẹ níyàn gan wárú ẹ̀ tí wọ́n ò ní ẹmọye tẹ́lòmíì ti wà lọ́nláìn tí ò ti ti rojọ́ tí ọ̀rẹ́ bóyá lè yan 1000 fọ́lò rẹ̀ ẹ̀ẹ́rẹ́ wo TikTok yín kẹ́ ẹ wọ ẹgbẹgbẹ̀rún èèyàn tí ń tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ all because pé
they like your vibes. Èmi ò fẹ́ tètè sọ fún apá ẹ̀ ń sí ẹni o. Ẹ sọ fún àwọn ẹ tètè ṣe sẹ́mi kẹ́ni ẹkún yẹn kàn fi ń sí ẹni pé wáyà kẹ́ ẹ fi ṣe kọ́ńtẹ́ǹtì. Àwọn olóòbù sàn wo lẹ̀ ń sunkún fún aláyé yòrùn aláyé bàjẹ́. Àwọn tí wọn ò lógo àti wọn ò lógo lẹ́mọ̀ sunkún fún lọ́nláìn. Àwọn olóòbù sẹ́mi náà ṣe fáwọn àwọn pé mítìlẹ̀ alórí gan dánwò kí ló padà tẹ̀yìn ẹ̀ yọ ṣẹ́ṣẹ́ wá dúró sọ́lọ́run padà. My dear sister, it is well with you. Ẹkún yìí ọ̀ràn kankan o. Kọ́ ẹ mọ̀ ṣiṣẹ́ ẹyin lọ ní gbà. Go and grow thick skin. Kí ló ń búlì yín fún? It is well you.